àkọ́kọ́ àti ìdáhùn rẹ̀. A kò lè sọ pé kí ọmọ má kú kí a máa lá ojú egbò rẹ̀. A kò lè sọ pé torí kí ọmọ má bàa kú kí a wá máa lá ojú egbò ẹ̀. Owó ẹ̀mí ìkejì àti ìdáhùn rẹ̀. Àtẹ́lé owó ẹni kì í tan ní jẹ. Tí a bá ya ọ̀lẹ nìkan ni ayé máa ń súyàn. Àtẹ́lé owó ẹni kì í tan ní jẹ. Tí a bá ya ọ̀lẹ nìkan ni ayé máa ń súyàn. Orúkọ tèmi ò yí padà, Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Àmọ́lẹ́sẹ̀. Mo fẹ́ bẹ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti ẹ̀yin olólùfẹ́ wa pátá wípé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ subscribe sí Àmọ́lẹ́sẹ̀ YouTube channel nítorí láìsí ẹ̀yin kò sí àwa. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Owó ẹ̀mí àkọ́kọ́ àti ìdáhùn rẹ̀. Atakóró wọ inú àdó kò lè gbé ọmọ rẹ̀ wọ̀. Atakóró wọ inú àdó kò lè gbé ọmọ rẹ̀ wọ̀. Owó ẹ̀mí ìkejì àti ìdáhùn rẹ̀. A kì í sọ̀rọ̀ orí gbígbé lójú ọmọdé. Lọ́rùn lọ́rùn ni wọ́n máa ń wo ni. A kì í sọ̀rọ̀ orí gbígbé lójú ọmọdé. Lọ́rùn lọ́rùn ni wọ́n máa ń wo ni.